ọ̀rọ̀ tí gbajúgbajà pásítọ̀ tó jẹ́ alákòóso àgbà ìjọ tó tóbi jù nínú gbogbo nàìjíríà ìyẹn ìjọ Redeemed Christian Church of God pásítọ̀ Enoch Adéjàre Adébóyè là ń sọ nípa ọ̀rọ̀ tí bàbá sọ ó mà ti di fàákànjà àti táwọn èèyàn gbà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni gba ìgbà ọtí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ọmọ bíbí ìlú Fẹ̀wàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ? Ó máa ní ọ̀rọ̀ tí bàbá náà sọ láìpẹ́ yìí nípa bó ṣe sọ bí àwọn mọ̀lẹ́bí kan tó jẹ́ olówó bùjẹ́bùdànù tí wọ́n jẹ́ ọmọ ìjọ rìdíìmù tí wọ́n máa ń san owó ìdámẹ́wàá tó lóyìnbó ń pè ní táìtì wọn. Bí wọ́n ṣe ní wọ́n wá bá òun bàbá Adébóyè ní àwọn ẹbí náà tí wọ́n ní owó tí wọ́n san ìdámẹ́wàá sínú ìjọ rìdíìmù wá bá òun pé àwọn fẹ́ mọ bí wọ́n ṣe ń náwó ìdámẹ́wàá táwọn san ìyẹn pé kó wá jábọ̀ bó ṣe ń náwó ìdámẹ́wàá náà lóṣooṣù. Pásítọ̀ Adébóyè ní nígbà tí òun rí eléyìí òun sọ fún wọn pé nǹkan méjì lòun yóò ṣe òun yóò máa bá wọn kọ bọ́n ṣe ń náwó wọn sínú ìwé kan òun yóò sì máa fi sórí tábìlì tí wọ́n bá ti wá fún ìpàdé àdúrà lóṣooṣù tí wọ́n ń pè ní Holy Ghost Congress láti jẹ́ kí àwọn àti gbogbo èèyàn kan máa rí bí wọ́n ṣe ń náwó. Kódà oníbàwọn ṣe ń fi owó ra ohun ọtí ẹlẹ́rìndòdò bíi kóòkì fún àwọn tó bá kọ́kọ́ wá sí inú ìjọ rìdíìmù fún ìgbà àkọ́kọ́ ó ní gbogbo ẹ̀ lòun ní kí wọ́n ṣàlàyé sínú ìwé náà. Pásítọ̀ Adébóyè wá jẹ́ kó di mọ̀ ìpè lẹ́yìn tó ń ṣe léyìí lòun bá kúkú sọ fún ẹni tó jẹ́ bí akápò treasurer àjọ rìdíìmù ìpè owó tí àwọn ẹbí tí wọ́n jẹ́ olówó náà tí wọ́n ń san sínú ìjọ rìdíìmù gẹ́gẹ́ bí owó ìdámẹ́wàá pé kí kúkú má dàá pọ̀ mọ́ owó ṣọ́ọ̀ṣì mọ́ kí wọ́n máa yà sọ́tọ̀ káwọn wá wò bóyá kóun lè mọ̀ bóyá Ọlọ́run tó rùn níṣẹ́ ò tó bùkátà gbé láìsí owó ìdámẹ́wàá tí wọ́n ń san. Báyìí ni pásítọ̀ Adébóyè ní àwọn ya owó tí àwọn ẹbí náà tó ń san sọ́tọ̀ àwọn ò sì dà pọ̀ mọ́ owó ìjọ mọ́. Ṣùgbọ́n ó ní láìpẹ́ nígbà tí ó tó bí àsìkò díẹ̀ ni ọ̀ràn kan lára àwọn pásítọ̀ náà ìjọ rìdíìmù ní pásítọ̀ àbábá ìpè kó lọ wo bí àwọn mọ̀lẹ́bí náà bí wọ́n ṣe ń ṣe sí ìyẹn àwọn mọ̀lẹ́bí tí wọ́n béèrè bí wọ́n ṣe ń ná owó ìdámẹ́wàá tí wọ́n ń san tó sì ní àsìkò náà ni wọ́n jẹ́ kó di mọ̀ pé nǹkan ti ń dàrú fún wọn o gbogbo àwọn kọ́ńtíráàtì olówó ńlá tí wọ́n gbà nílé iṣẹ́ wọn ni wọ́n fún wọn mọ́ tí ọ̀rọ̀ tó sì ti ń bẹ̀yìn yọ. Pásítọ̀ Adébóyè wá ní òun kò bá wọn jà òun kò sì mọ̀ pé nǹkan kan báyìí ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ní Ọlọ́run ìlò gbèjà òun tó sì fi àjùlọ tó fi hàn àwọn tí wọ́n ń béèrè bó ṣe ná ìdámẹ́wàá náà. Látìgbà tí pásítọ̀ Enoch Adébóyè tó ti sọ̀rọ̀ ẹni ariwo mà ti sọ lórí ẹ̀rọ ayélujára báwọn kan ṣe ń sọ pé ọ̀rọ̀ tí bàbá sọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọ̀rọ̀ tó burú jáì ni wọ́n ní bó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kí pásítọ̀ Adébóyè máa sọ níta gbangba nítorí pé bí ìgbà pé èèyàn fi àwọn èèyàn ṣe ẹlẹ́yà lórí bí nǹkan ṣe dàrú fún wọn nítorí pé wọn ò san owó ìdámẹ́wàá mọ́ ni àti pé bí ìgbà yìí pé èèyàn ń dérí sí àwọn èèyàn pé Ọlọ́run yóò dá ọ̀nà àwọn èèyàn rú bí wọn bá san ìdámẹ́wàá ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn kan náà ni wọ́n tún ń gbèjà pásítọ̀ Adébóyè gẹ́gẹ́ bá a ṣe sọ tí wọ́n sọ pé nǹkan tó sọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àti pé bó ṣe rí gẹ́lẹ́ òun náà nìyẹn.